Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ǹjẹ́ a kú dédé àsìkò yìí ní ìkànnì tẹ́ ẹ ti ń wò wáyé Feli-feli TV wípé lágbára ọlọ́run ọba ìrọ̀rùn ni ó máa jẹ́ fún wa o. Fúnmi Adénúgà ló kọ mi. Ìròyìn kan eléyìí tí a rí fọ́nrán rẹ̀ la mú wá sí ojú amóhùnmáwòrán yín gbogbo ẹ̀yin tẹ́ máa ń bá wa fi ọkàn bá àwọn ètò wa bọ̀ lórí ìkànnì yìí. Ẹ kúkú ti mọ̀ wá wípé àwa kì í bá wọn hìhà tí ò lọ́mọnú àti wípé tá a bá wádìí nǹkan àbí ká rí nǹkan eléyìí tó ṣe àfihàn yálà láti ẹnu ní nǹkan àbí láti inú fọ́nrán kan ni a kì í bá wọn gbé sórí ìkànnì yìí. Ìdí rèé tá a fi dúró yàtọ̀ láàrin àwọn tó kù. Gẹ́gẹ́ bí fọ́nrán eléyìí tí a fẹ́ ṣe àfihàn rẹ̀ yìí, èyí ń fídíò yìí èyí tó fi hàn lára àwọn aṣòfin àgbà aṣèdìbòyàn èyí tí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà tuntun tí wọ́n ṣẹ̀yàn síbẹ̀ sí ipò eyín sẹ́nẹ́tọ̀ Godwin Akpabio àti àwọn tó kù rẹ̀ tí wọ́n gbéra láti lọ sí olúlé iṣẹ́ ọ́fíìsì àwọn ẹgbẹ́ òṣèlú Labour Party láti lọ bèrè fún wípé ẹ jọ̀wọ́ gbogbo awuyewuye ẹjọ́ à ń wọ́ra ẹni tuurutu bí ewúrẹ́ alágídí lọ sílé ẹjọ́ eléyìí tó wà nílẹ̀ lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ bá sì gbàgbé ẹ rí wípé látìgbà tá a ti parí ìbò ti gbogbogbò ti ààrẹ tó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún yìí tí ẹgbẹ́ òṣèlú PDP Labour Party àwọn ẹgbẹ́ òṣèlú yòókù tí wọ́n sọ wípé bí wọ́n ṣe kéde Bọ́lá Ahmed Tinubu ti ẹgbẹ́ òṣèlú APC yìí ìpè ìrọ̀lì pé ìbò tó gbé Tinubu wọlé kì í ṣojúlówó ìbò. Ẹgbẹ́ òṣèlú PDP ní àwọn làwọn wọlé, ẹgbẹ́ òṣèlú Labour Party náà sọ wípé àwọn làwọn níbò, ṣùgbọ́n wọ́n lu ọwọ́ agbára àti ọwọ́ màdàrú tòun ti màkàrúrù. Ní báyìí ẹjọ́ ọ̀hún ti wà nílé ẹjọ́ èyí tí wọ́n gbé kalẹ̀ tó ń gbọ́ awuyewuye èyí tó súyọ lẹ́yìn ìbò tàwọn ààrẹ èyí ń ta pè ní Presidential Election Tribunal Court tó wà nílùú Àbújá. Báyìí kí ọ̀rọ̀ ọ̀hún kó lè tètè yanjú nítorí wọ́n sọ wípé fi ọ̀tún wẹ̀ òsì fi òsì wẹ̀ ọ̀tún lọ́wọ́ fi mọ́ Yorùbá sì bọ̀ wọ́n ní bókè bá kọ̀ bí ò lọ bá Muhammad yóò lọ bá òkè. Muhammad ti wá lọ bá òkè báyìí èyí tó mú àwọn aṣòfin aṣèdìbòyàn ibi tá a ti rí Godwin Akpabio àti àwọn tó kù rẹ̀ tó jẹ́ tẹgbẹ́ òṣèlú APC láti gbéra lọ bá alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú Labour Party àti àwọn ọmọ ẹgbẹ́ yòókù láti lọ bèrè fún wípé ẹjọ́ tó wà nílé ẹjọ́ tí wọ́n fi gbé Tinubu lọ lé ẹjọ́ wípé ìbò tó gbé wọlé kì í ṣojúlówó ìbò wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n bá wọn gba ẹjọ́ ọ̀hún kúrò nílé ẹjọ́. Ìyẹn túmọ̀ sí pé kí wọ́n withdraw kéèsì ọ̀hún kúrò nílé ẹjọ́ tribunal nílùú Àbújá. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta lóòtítọ́ láti dòdòdó ẹ má bínú sí wa, èdè òyìnbó ni wọ́n fi sọ. Mo sì ní ìgbàgbọ́ wípé ẹ̀yin tẹ́ ń wò wá náà olóye ọlọ́gbọ́n onímọ̀ nìyí ẹ máa fi ọkàn bá wa bọ̀. Ẹ jẹ́ ká fi yín lẹ̀ bí ìṣẹ́jú àáyá kẹ́ ẹ fi gbọ́ àwọn ọ̀rọ̀ ọ̀hún à ń bọ̀. That is why I'm very proud that many of them already belong to the stability group to stabilize the polity, stabilize the 10th Senate, and at the same time save Nigeria. So we came to tell the father, thank you for producing these kind of good children. Am I right or wrong? Yes. And for those that have not yet joined us, please we urge you to make sure that they join us soonest so that we can stabilize the nation, stabilize the polity, and move the nation forward. And I know sometimes they say what is morally right may not be politically expedient. And what is politically expedient may not be morally right. I would have loved to use this platform to call on all the political parties that contested the 2023 elections to sheath their swords and come together and line up behind Bola Ahmed Tinubu, our president-elect, in order to give leadership to Nigeria in a very fragile situation like this, so that we can stabilize the polity and also bring development to Nigeria. We have so many issues. We have problems in the country. We can only do so by being together. They said, united we stand, and divided we fall. So I want to urge the Labour Party, because I believe that you went into this election as a result of your love for Nigeria. So come together and join us so that we can build a very united and vibrant nation. On this note, I thank you for your support for us in the 10th Senate that will meet very soon. And I don't want to belabor the issue because I'm talking to Labour. so I thank you so much for this opportunity for receiving us. Thank you, and God bless you all. I also want to appreciate you
for coming to pay us this visit. It is actually uncommon for political parties in power or a political party in power to take note of others and pay a visit. It's an indication that our democracy is growing. It's an indication that the political atmosphere is gradually crystallizing into a situation where we put the country first before partisan interest. I want to say very clearly that in most of our engagements with our senators, the three of them with you have not made pretenses that this is where they want to be. And in our usual way, we didn't actually want to be dictating to them where they should go. We initially thought of it, but as events unfold, we felt that we should give the leverage at this point and watch the political events and then see how the issues will play out. And for us in Labour Party, we believe in the unity of the country. We believe that the country deserves better leadership. We also believe that we need a dynamic Senate and a dynamic House of Representatives. Because without having a vibrant National Assembly that can truly be a check on the executive, what you have is absolute power. And absolute power corrupts absolutely. I want to say clearly that the vast majority of our people are suffering. And we expect that with the new leadership of the Senate and the House of Representatives that is to come, and we must critically look at the people. Having said all of this, we appreciate your coming. We'll continue to discuss with our senators-elect. We've given them the free hand to make their choices. But this is not to say, however, that when the time is getting closer, that we won't be able to point a direction. But I want to say clearly that you are the first to have taken the initiative to come and tell us what you want. Mo lérò wípé ẹ ti wo fọ́nrán náà ẹ sì ti gbọ́ nǹkan tí Godwin Akpabio àti àwọn èsì tí ẹgbẹ́ òṣèlú Labour Party tí wọ́n fún wọn padà. Gbogbo ẹ̀ náà kó lè dání. United we stand, divided we fall. Lágbára Ọlọ́run orílẹ̀-èdè Nàìjíríà ò ní ṣubú o, ṣùgbọ́n ìgbésẹ̀ tí wọ́n gbé náà lójú ìwòye ti tèmi àti ẹ̀yin tẹ̀ ń wò wá, mo rí pé ìgbésẹ̀ tí wọ́n pè ní ọmọ akínni tí ò gbọ́dọ̀ ṣojo Muhammad ti lọ bá òkè. Orílẹ̀-èdè Nàìjíríà lágbára Ọlọ́run ọba dídùn lọ́sàn-án so dídùn ni yóò so fún gbogbo aláṣẹ Elédùà. Lẹ́ẹ̀kan sí Fúnmi Adénúgà lóko mi ní ìkànnì Feli-feli TV. Ire àtayọ̀ látò fi pàdé. Àmín o, ẹ ṣé gan. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.